àbírú kí leléyìí nítorí Akpabio wọ́n ti lé Natasha dànù nílé ìgbìmọ̀ aṣòfin o. ọ̀rọ̀ Akpabio àti Natasha àpótí Uduaghan ọ̀rọ̀ náà máa ń le sí i ibi tí kinní náà sì gbàyọ báyìí kò dáa fóbìnrin náà rárá. wọ́n ti lé arẹwà obìnrin ọ̀hún nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá o. wọ́n tilẹ̀ ní àwọn ò gbọ́dọ̀ rí ní gbèrègbèrè ilé ìgbìmọ̀ náà pé tí wọ́n bá rí i gbàdógbàdó yóò gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ orò yóò sì tójú ẹ̀ pagi. àwọn aṣòfin yìí ní kí àwọn tó lè dáríjì àfi tó bá kọ̀wé tó sì bẹ̀bẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ oṣù 6 tí àwọn fún pé kó fi lọ jókòó sílé ẹ̀ yìí lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ. níbi àti ń wí yìí ibi tí Natasha tún lè gbà yọ kò yé ẹnìkan torí bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ti wà ní kóòtù obìnrin yìí kò yéé pariwo kiri pé lóòótọ́ lòun ń sọ o. olórí ilé ìgbìmọ̀ aṣòfin sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio fẹ́ bá òun sùn tó bá sì jẹ́ pé òun gbà fún ni ìbá ti jẹ́ dòdò òun níjẹkújẹ ìgbà tí òun ò sì gbà ló ṣe bẹ̀rẹ̀ ìkanra tá a wí yìí àfi bí ìgbà tí òun ní kúrúnà lára ló ṣe kórìíra òun. ariwo tó ń pa nìyí kó tó di pé ilé ìgbìmọ̀ lé ọ̀rọ̀ náà le láàrin wọn débi pé ní ọjọ́rú ìyẹn wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹta 2025 yìí obìnrin náà kọ̀wé sí wọn nílé ìgbìmọ̀ láti fi ẹjọ́ Akpabio sùn. ó ń fẹ́ kí wọ́n fìyà jẹ nílé ìgbìmọ̀ níbẹ̀ ni àmọ́ àwọn ìgbìmọ̀ náà da ọ̀rọ̀ ẹ̀ nù nítorí wọ́n ní ọ̀rọ̀ náà ti wà nílé ẹjọ́ àbí ariwo kí ló wá kù tó ń pa ṣé ó fẹ́ káwọn dáràn ilé ẹjọ́ ni. bóyá òun pàápàá ti rí ibi tí iná ọ̀rọ̀ náà ń jó lọ ni nítorí lásìkò tó yẹ kó lọ sọ́dọ̀ àwọn ìgbìmọ̀ náà láti ro tẹnu ẹ̀ kò débẹ̀ rárá ó ta kété sí wọn bí ẹni tí kò bá wọn tán ni. ṣùgbọ́n pẹ̀lú pé kò wá náà ìgbìmọ̀ ẹlẹ́tọ̀ọ́mẹ̀tọ́ tó jókòó lórí ọ̀rọ̀ ẹ̀ kò torí ẹ̀ pa ìjókòó náà ti bí wọ́n sì ti gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ ni wọ́n fagilé wọ́n ní kì í ṣe ohun tí àwọn lè sọ sí. Natasha kò wá torí ẹ̀ sinmi o òun náà ti múra láti bá Akpabio àtàwọn ọmọ ìgbìmọ̀ ẹ̀ náà tán bí owó torí nígbà tó di ọjọ́ kejì ìyẹn ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹta yìí obìnrin náà tún kọ ìwé míì ó sì gbé síwájú àwọn ìgbìmọ̀ aṣòfin pé àníṣe Akpabio fẹ́ gbé nǹkan sóhun la. ohun tó tilẹ̀ wá lé ni pé bí ìgbà tí èèyàn ń fẹjọ́ ìkàsùnkà ni nítorí iwájú Akpabio tí Natasha ń fẹjọ́ ẹ̀sùn náà ló gbé ọ̀rọ̀ ara ẹ̀ lọ. àmọ́ o sí ìyàlẹ́nu gbogbo èèyàn Akpabio farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ obìnrin náà nígbà náà ló ní kó gbé ìwé ẹ̀sùn náà kalẹ̀. àmọ́ Akpabio ní tilẹ̀ nítọlọ́hun o òun kò mọ ibi tí obìnrin náà ti rí àwọn irọ́ gùdùgbẹ̀gùdùgbẹ̀ tó ń pamọ́ òun. ó ní kí gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà máa gbọ́ o pé níjọ́ tí Natasha ń fẹ́ ọkọ ẹ̀ yìí tí wọ́n ń gbé níyàwó tó ń lọ sílé ọkọ inú fátìrì Dangote ní Ọbájánà ló ń sùn nítorí òun kò ráàyè níbi tó dáa. pé ṣé irú ẹni bẹ́ẹ̀ ló wá yẹ kó fẹ́ da epo sí aṣọ àlà tí òun wọ̀ nígbà tó jẹ́ ọ̀rẹ́ lòun àti ọkọ ẹ̀. bí a bá sì fẹ́ sọ o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti da àárín ọ̀rẹ́ méjì rú o ìyẹn tó bá jẹ́ ọ̀rẹ́ ní Natasha àti Akpabio lóòótọ́. ìdí ni pé nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ ìyàwó Akpabio ti dá sí i ọkọ Natasha náà sì ti dá sí i. a kì í sì ti kóòtù bọ̀káṣọ̀rẹ́ bá a bá ṣẹ̀ṣẹ̀ dé a kì í gba iwájú ìta ara ẹni. nígbà tí Natasha jáde tó ní Akpabio ń ta sóhun ẹ̀ka ìtẹ ìyàwó Akpabio kò dúró de ọkọ ẹ̀ tó fi ní kí Natasha mèṣọ́ ọnù ọkọ tòun kì í ṣèyàn bẹ́ẹ̀ kò tiẹ̀ láì kì í ṣekúṣe. ẹ̀ka ìtẹ ìyàwó Akpabio yìí kò dúró bẹ́ẹ̀ ó gba ilé ẹjọ́ lọ ó sì pe Natasha lẹ́jọ́ ó ní bílíọ̀nù lọ́nà 350 lòun yóò gbà fún owó ìbanilórúkọ jẹ́ nítorí ohun tó bá kan ọkọ òun ó kan òun náà àbí ta ni kò mọ̀ pé ohun tó bá bá ojú yóò bá imú àrùn tó bá ń ṣe 40 yóò ṣe 300 ohun tó bá ń ṣe abọ́yadé gbogbo ọlọ́yà ni yóò ṣe. àmọ́ Natasha náà kò ṣeé mú mọ́lẹ̀ bẹ́ẹ̀ òun náà ti gba kóòtù lọ ó pe Akpabio fúnra ẹ̀ lẹ́jọ́ 100 bílíọ̀nù lòun fẹ́ gbà ó ní òun ò ráyè gbẹ̀dìẹ̀ sí ní tòun. àwọn èèyàn sọ pé nítorí pé òun náà ti lóun fẹ́ gba 100 bílíọ̀nù lọ́wọ́ Akpabio ní ìyàwó ẹ̀ ṣe ní 350 billion naira ní tòun.
bí ìyàwó Akpabio ti ń gba kóòtù lọ yìí bẹ́ẹ̀ lọ́kọ Natasha náà ń pariwo pé ìyàwó mi kì í purọ́ o, ìyàwó tèmi kì í purọ́ o. Ní ọjọ́ kejì tí ọ̀rọ̀ yìí búrẹ́kẹ́ bí àwọn kan ṣe dé pẹ̀lú ariwo burúkú láti Kogi rèé. Wọ́n ní àfi kí Akpabio fipò tó wà sílẹ̀ ní kíákíá. Kò sí ẹni tó retí pé àwọn èèyàn náà ń bọ̀. Àmọ́ nígbà tó jẹ́ olóṣèlú ńlá ní Natasha ní Kogi, èèyàn ò lè fẹ́ irú ẹ̀ kù lọ́dọ̀ wọn. Nítorí àárọ̀ kùtù làwọn tí wọ́n wá fi ẹ̀hónú hàn náà ti dé, tí wọ́n sì ní kò sí kinní kan tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí Natasha, àti pé èyí tí Akpabio ṣe gẹ́gẹ́ bí olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti tó gẹ́ kó tètè kúrò nípò náà. Bí kò bá sì kúrò kí àwọn aṣòfin yọ ọ́ dànù ní kí a mọ̀ sá. Ọ̀rọ̀ náà bá àwọn aṣòfin gbogbo lójijì, nítorí ní ẹnu ọ̀nà àbáwọlé sílé ìgbìmọ̀ làwọn afẹ̀hónúhàn yìí tò sí tí wọ́n sì pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n o, àwọn ọlọ́pàá tètè rí wọn, wọ́n sáré kó mọ́tò wọn dà síta. Bẹ́ẹ̀ làwọn civil defence náà wá, àwọn sójà pàápàá sì wà nítòsí pẹ̀lú mọ́tò akọ́tàmì tí wọ́n gbé wá. Nígbà tí àwọn ọlọ́pàá rí i pé àwọn olùfẹ̀hónúhàn náà ń pọ̀ jù, wọ́n sì fẹ́ dí àwọn aṣòfin lọ́wọ́ bí wọ́n ti ń wọlé, ni wọ́n bá rọ́tí àgáàsì lù wọ́n. Tajútajú apọmọ nígbè ńlọrọ̀ bá di gìrìgìrì, kójú má rí ibi ẹsẹ̀ lóògùn ẹ̀, gbogbo ara ni wọ́n fi ń wá. Àwọn tí wọ́n rá fẹ̀hónúhàn tú dànù, kálukú fọ́nká bí òkú rọ́bà, kò sẹ́nìkan tó mọ ibi tí kálukú gbà lọ. Bí gbogbo eléyìí ti ń lọ ní ilé ìgbìmọ̀ aṣòfin ń gbóná, àwọn aṣòfin pàápàá sì ti pín sí méjì láàrin ara wọn. Bí àwọn kan ti ń sọ pé ohun tí Natasha ń ṣe yìí kò dáa, ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn o. Bẹ́ẹ̀ làwọn míì ní irú ọ̀rọ̀ rádaràda wo làwọn yẹn ń sọ, pé ṣé wọn ò mọ̀ pé dẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn ó gbóná nínú ni olórí àwọn ni, pé kò sẹ́ni tí kò lè mú nǹkan fún tó bá ti jẹ́ obìnrin arẹwà. Nígbà náà ni wọ́n sọ pé bó ti máa ń ṣe nìyí o, ìyẹn ni kì í jẹ́ kéèyàn mọ ọjọ́ ikú àbíkú. Wọ́n ní àwọn ẹ̀rìn kọ́sẹ̀kọ́sẹ̀ báyìí náà pọ̀ lọ́wọ́ ọ̀gá àwọn. Àwọn yìí ní kò sí ẹjọ́ tí èèyàn lè rò pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà nígbà tí wọ́n bá ti gbọ́ ti Joy tí í ṣe ọ̀gá iléeṣẹ́ NNDC nígbà kan tó sọ pé Akpabio fọwọ́ bu òun ní bàdíso, òun sì fọ́ ọ létí. Wọ́n ní kò sẹ́ni tó fẹ́ gbèjà Akpabio tí kì í rẹ̀ bí ọ̀rọ̀ yẹn bá ti jáde. Nígbà náà làwọn èèyàn bẹ̀rẹ̀ sí tú àṣírí Natasha náà. Wọ́n ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé o tí òun náà yóò lo irú ọgbọ́n burúkú bẹ́ẹ̀. Wọ́n ní tó bá ti jó tó tẹ́, tàbí tó bá ṣe ohun tí kò dáa, bí yóò ti ṣe lo ète obìnrin pé ẹnìkan fẹ́ bá òun sùn nìyẹn o, táwọn èèyàn yóò sì bẹ̀rẹ̀ sí kí i pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó farapa. Èyí tí wọ́n wá sọ tó le jù ni pé ọkùnrin tí í ṣe ọkọ Natasha tóun náà ń pariwo yìí, ìyẹn Emmanuel Iluagan, wọ́n ní irú ọgbọ́n kan náà tí Natasha fi fẹ́ nìyẹn. Àwọn alátakò obìnrin yìí ní níṣe ni obìnrin náà kó ìwé àwọn lọ́ọ̀yà jáde. Wọ́n ní àwọn lọ́ọ̀yà kan tí wọ́n ń pè ní indemnity, àwọn ní Natasha dẹ sí ọkọ ẹ̀ nígbà tí ìyẹn ní òun ò fẹ́ mọ́. Làwọn yẹn bá kọ̀wé sí Iluagan ni wọ́n ní Natasha yóò gba owó ńlá lọ́wọ́ ẹ̀ bí kò bá fẹ́, pé tó bá ti mọ̀ pé òun kò fẹ́, ọ̀rọ̀ náà yóò di ariwo. Nítorí lẹ́yìn tó ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún bá a sùn, tó gba owó lọ́wọ́ ẹ̀, tí ìyẹn lóyún fún un tí oyún bàjẹ́, tó sì ba ilé ọmọ ìjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan, kò lè sọ pé òun ò fẹ́ mọ́ o, kó yá amúra àti fẹ́ ni. Iluagan kọ́kọ́ ṣagídí nígbà tó rí lẹ́tà àwọn lọ́ọ̀yà, àmọ́ nígbà tó rí i pé obìnrin náà àti àwọn lọ́ọ̀yà ẹ̀ ti ń gbé ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ sí pariwo orúkọ òun lórí ayélujára àti nínú àwọn ìwé ìròyìn, kíá ló sọ̀rẹ́ńdà tó sì gbà láti fẹ́ Natasha. Àwọn yìí ní bí obìnrin náà ṣe di ìyàwó Emmanuel Iluagan ní 2020 nìyẹn. Bẹ́ẹ̀ ó ti láwọn ọkọ kan tẹ́lẹ̀. Èyí ni pé bí àjọṣe bá ti pa obìnrin náà pọ̀ àtàwọn ọkùnrin, kódà kó jẹ́ òun ló jẹ̀bi, ariwo ìbásùn àti ìfìyàjẹni ni yóò pa, tí yóò sì di ẹ̀bi ọ̀rọ̀ náà lé ọkùnrin náà lórí. Ó ṣeéṣe kó jẹ́ ohun tí àwọn aṣòfin tí wọ́n wà níbẹ̀ rò papọ̀ rèé tí wọ́n fi pọ́ngi mọ́ ọ nímú. Àti pàápàá òun náà ti sọ pé kò sóhun táwọn aṣòfin yóò fi òun ṣe. Ó sì ti fi wọ́n dágunlá, ó fi wọ́n gún lágídí. Ó lè jẹ́ èyí ló fà á tí àwọn aṣòfin náà fi káwọ́ ìjà lórí, tí wọ́n sì yọ ọ́ dànù nílé ìgbìmọ̀, tí wọ́n ń sọ pé ẹni tó bá ní kí la ó ṣe, òun gan là á ṣe é fún. Ohun tó mú ọ̀rọ̀ náà le fún Natasha ni pé nígbà tí ìgbìmọ̀ ẹlẹ́tọ̀ọ́mẹ̀tọ́ ti yẹ ọ̀rọ̀ ẹ̀ wò, tí wọ́n sì pinnu pé obìnrin náà fi orúkọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ṣẹ̀sín, ó fi ilé ìgbìmọ̀ náà wọ́lẹ̀ lójú gbogbo ayé. Bẹ́ẹ̀ ọmọ ilé ìgbìmọ̀ lòun náà. Wọ́n dábàá fún ilé ńlá pé kí wọ́n dá obìnrin náà jókòó fún oṣù 6 gbáko, kó fi lè mọ̀ pé ohun tí òun ṣe kò dáa.
àwọn míín ti rò pé bí ọ̀rọ̀ náà ti le tó yìí tó bá ti dé ilé ńlá àwọn kan yóò ṣíjú àánú wo Natasha wọn yóò sì wà lẹ́yìn ẹ̀ pé kí wọ́n fi í sílẹ̀. àmọ́ ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o bí Akpabio tí ṣe olórí ilé ìgbìmọ̀ náà ti béèrè pé ṣé wọ́n gba àbá ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé náà wọlé tàbí wọn ò gbà á. bẹ́ẹ̀ ni ariwo gba gbogbo ilé náà kan ariwo náà sì ni pé àwọn gbà gbogbo àwọn làwọn faramọ́. nígbà tí ọ̀rọ̀ sì ti dà báyìí ẹni tó gbé panlá ti jẹ́wọ́ ọ̀rọ̀ ò pariwo mọ́ nìyẹn. kíá ni Akpabio lu kinní náà mọ́lẹ̀ ó lù ú lóǹtẹ̀ kò sì sí ibi yòówù tí Natasha wà tí kò ní gbọ́ ariwo. paríparí ẹ̀ ni pé wọ́n ní wọn ò gbọ́dọ̀ rí i nílé ìgbìmọ̀ o pé àwọn kò tilẹ̀ gbọ́dọ̀ rí i ní bíi máìlì kan síbẹ̀. èyí ni pé wọ́n ti ya obìnrin náà pẹ̀lú ilé aṣòfin. àfàìmọ̀ kí Natasha má fi Àbújá sílẹ̀ padà sí Kogi láti lọ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fáwọn èèyàn ẹ̀. torí bí ọmọdé bá pa eku tó bá dáa jẹ tó bá pa ẹyẹ tó bá dáa jẹ lọ́jọ́ tó bá pa ọ̀ràn gòdògbò yóò gbé kinní náà délé wọn. àmọ́ níbi tí ọ̀rọ̀ dé yìí òun náà yóò fi sùúrù sí ni o nítorí ọ̀rọ̀ òṣèlú yìí Ẹgbẹ̀jì ṣe ọmọ fágàn àgbọ̀n ń yọ̀ ni o ṣé Àgbẹ̀jì tó ṣe ọmọ fún ni kò lè padà gba ọmọ lọ́wọ́ ẹni ni. ìkòkò yìí tí Natasha ń lò káàkiri làwọn aṣòfin ti lagimọ́ yìí ìkòkò ọ̀hún sì ti sán bí kinní náà kò ṣe ní fọ́ pátápátá lòun náà yóò tètè múra sí torí tó bá fọ́ nǹkan bàjẹ́ nìyẹn. wọ́n ní kí Natasha máa lọ sílé o àmọ́ kò sẹ́ni tó ti mọ ohun tí yóò ti dí ọ̀rọ̀ náà yọ. Ọláyíwọlá alága ló ṣèwádìí ọ̀rọ̀ ọ̀hún fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. ẹ kú ètí gbọ́ ilé yìí o.